صلاتي يا لا شمائل زيلوني ننصر محمد بايوني يا لا شمائل زيلوني ننصر محمد بايوني يا لا صفا والإرفان أهل ديار ساماني على القريب ساماني سلوني بأهل الجيلان بأحمد شيخ صلاتي بأحمد شيخ صلاتي سكيا بذاتي لذاتي سكيا بغير آلاتي إلهي بسيد الجيلان بأحمد شيخ صلاتي أبو الإلهي فتياتي مرسلاتي مؤمناتي بالأولياء الرباني روح الشمائل أفريقيا ما جئت قاتل أمريكا الزاكيات لله الطيبات صلوات الله السلام عليك أيها النبي السلام علينا وعلى عباد الله الصالحين. فهو الشيخ يا الصلاة أمير الجيش الله حياته حياة الله مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ابي بكر وعن عمر وعن علي وعن عثمان نزل كرمي مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم وجعل رجائي خير العكسي لديك وجعل سابي خير منحرمي مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم المصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم سيدنا محمد رسول الله اللهم صل على سيدنا محمد الفاتح yóò wá gbé orin kárí gbogbo ayé orin tá nábì bá wá dá sí ọkọjá pé kọfíà rẹ̀ dá àràfi rẹ̀ san gbogbo tẹ̀yìn máa wá òun wá ní rí bẹ́ẹ̀ máa wá gbádùn rẹ̀ àfọ̀múrídà ní fáká nàbí yìí náà fi khalikin wa fi khulukin ولم يدانوه نو في علم ولا كرم. ولا كرم. mo jọ yín jọ inú ní gbé ó kéré èèyàn tí máa gbà pé lágbájá ju òun lọ bí ìbá ti pọ́ lọ́n fi hàn yányá الله a máa fọ àyè jẹ́ kó yé wa ó là nẹ́bí ìjọ ẹgbẹ́ lọ كن نبينا ìta máa fi mà pé wọ́n ajura wa lọ ọ̀nà mẹ́rin ni mẹ́rẹ̀ẹ̀rin là nẹ́bí fi ju kálukú lọ kọ̀ wá sẹ́ni ó kó mẹ́rẹ̀ẹ̀rin rí lẹ́yìn àná Muhammad الله وسلم. fi khalikin wọn á fi ìdẹ́dà èèyàn àfi jùyàn lọ gbà wọn bá bí yàn lé ọba tí wọn bí wọn lé dògárì ìdẹ́dà bí wọn bí ọsùn ti kádàrá pẹ́ ni wọn bí lé ọba jù ọ lọ nítorí yọ jẹ́ o kò ní jẹ́ o àti ilẹ̀ ló wọ́n ti máa gba yìí ọmọ ọba nù kò síbi tí ó sì lè gbé dé ọlọ́run ní báyìí pélé yìí mọ afáàní tó ìpélé yìí lẹ fẹ́ fi wọn àkọsẹ̀jáyà nẹ́bí kò sẹ́ni ìdẹ́dà rẹ̀ kún tí wọ́n dà lè bí tànà Muhammad. الله وسلم. wọ́n fi khulukin wọn ò bí ẹlòmíì lé ọlá àmọ́ ó fi wà bí rẹ̀ الله. yọ wà dá lápọ̀nlé wọ́n máa gbé ọmọ nílọ ẹnì kò ní rántí ẹni ó bí má kọjá kó máa ṣàdúrà fún tó bá yẹ pé ìwà náà wọ́n máa fi jù rẹ̀ ní lọ anabi níwájú kálukú lọ. الله وسلم. wọn ò bí ẹlòmíì lé ọlá àmọ́ ó fi wà bí rẹ̀ yọ wà dá lápọ̀nlé wọ́n máa gbé ọmọ nílọ ẹnì kò ní rántí ẹni ó bí má kọjá kó máa ṣàdúrà fún tó bá yẹ pé ìwà náà wọ́n máa fi jù rẹ̀ ní lọ anabi níwájú kálukú lọ.
bàbá wa ní èèyàn wọ́n bí èèyàn dé nílé ọlá èèyàn tó níwà àpọ́nlé rẹ̀ náà ojú rẹ̀ náà títí lọ ó tún kẹyọ okùn méjì kan lẹ̀ walam yudanuhu fi ilmi ẹ wà rí gómìnà wa jókòó wọ́n wà ní wọ́n fẹ́ nìkan ní speaker of the day òun ó jẹ́ professor gómìnà ló níyì amẹ́nilá káyì rẹ̀ gbé tá a fẹ́ ṣe yí professor ni òní ọmọ wa bá wọn sọ̀rọ̀ bí ẹ bá sọ láàmímọ́ àní súnmọ́ wọn bẹ́ẹ̀ yẹn jọba nísìn ọba bá wa ìmọ̀ọ́mù fúlàní ní òtún tẹ̀síìrì bí ọba wa sọ láàmímọ́ ṣé gbogbo fúlàní ní ọ̀wà lọ́jọ́ kó wájú ilé ọba tí ọlọ́run gbọ́rọ̀ dé tí wọ́n jáde ìmáàmù gàmbàrí bí ọba sọ láàmímọ́ ṣé gbogbo gàmbàrí ní ògbé wá sí ní olóhùn rẹ kọjá lé ọba afa yàyà sàlátì jò ní ọba mẹ́mẹ́ wọn ṣe wá sí bí ẹ bá sọ láàmímọ́ ṣé gbogbo yàyà ló lè yálé ọba kọ́ máa sọ̀rọ̀ lam yudanuhu fil ilmi ìjọ wọn fi máa pin náà kọsẹ́ni ó lè bá nẹ́bí bá ní ha gbogbo tí mẹ́mbẹ́ ha wọn máa ẹ̀ kù lọ kọsẹ́ni ó ní àtakò kan. wala karami. wala karami bẹ́ẹ̀ bá tiẹ̀ wá fojú èèyàn rí ṣe bẹ́ẹ̀ náà rí ti Sàràkí bẹ́ẹ̀ yà bá lè tọrẹ púpọ̀ ọ̀tá rẹ̀ kọ́dọ̀ gbọmọ ọlọ́mọdọ́mọ rẹ̀ bọ́mọ mi bá gbọ́ tí bàbá rẹ̀ bá pe àmùdá tí bàbá eléèrí rẹ̀ náà ní àmùdá yóò ní bá mi bọ̀ wá ẹ̀jẹ̀ ń dá wọn ẹ̀jẹ̀ ń dá bọ̀dá kínní lóhùn tiẹ̀ ní bóre dénú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aminatu nore mo tún ti dé. Òbí rere nare o a máa jà o. Ẹni tẹ́tí máa tẹ́lẹ̀ ni. Ọdún ní mímí kì í ṣe ìmọ̀ fọ́lọ́kọ̀. Òbí rere náà rè o ọmọ àjà o. Òbí rere náà rè o ọmọ àjà o. Òbí rere náà rè ọmọ àjà o. Òbí rere náà rè o ọmọ àjà o. Ìlú Ìlọrin ni ìlú mi ju ìlú rẹ̀ káwọ́ bó ṣe rí. Bẹ́ẹ̀rẹ̀ àlì mi ìlú Kùránì tẹ̀gbọ́n kò sí irú ẹ̀ láyé. Ìlú Ìlọrin ni ìlú mi ju ìlú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí. Bẹ́ẹ̀rẹ̀ àlì mi ìlú Kùránì tẹ̀gbọ́n kò sí irú ẹ̀ láyé.
sókè òfin rere. àṣẹ́kù bọ̀ ọlọ́run ọ̀wẹ́ gbogbo àṣìmọ̀lé tán. ẹlòmíì bọ́ bá gbàjọ́ lọ́wọ́ rẹ̀ bí ipò ọgbọ́mọ lọ́wọ́ ẹ̀ wàláì wọ́n máa ní nǹkan kan tí wọ́n ṣe fún mi tí màá fi ń bí làbẹ́ka àti wàyí tó bá pè mí lóde wàláì ń lọ kódà kí n má ṣe kí ní tí ń ṣe ń yọ ọ́ lẹ̀. ó sọ̀rọ̀ púpọ̀ máa lájí láàbá ìkàwọ́ kígbe ní pépé gbogbo ẹ̀yà ní ìpera rẹ̀ lódù ṣùgbọ́n kúrọ́ níyọ̀ máa lájí láàbá ìkàwọ́ ẹ̀tẹ̀ ní mọ́ wa ẹ̀wẹ̀ ìrabó ti kéré tó ìrà kìlẹ̀ ọmọ alájí láàbá ìkàwọ́ ọlọ́gbọ́n ní gbọ́ ìrà ẹ̀já sí ni ìrà ìlú Ìlọrin o. ìlú Ìlọrin jàgídíjàgan ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà Ìlọrin ni. ọ̀la kéwù là ń jẹ́ nílọrin ìlú fọkànbalẹ̀ tó yàtọ̀ gèrè àlìmí jẹ̀nà tùdú ní ọ̀la kéwù là ń jẹ́ nílọrin ìlú fọkànbalẹ̀ tó yàtọ̀ gèrè àlìmí jẹ̀nà tùdú ní. ẹ̀rí ni bọ́lá òun bá sọ pé kí gbogbo ayé kí wọ́n sá sàfà pẹ̀lú mọ́rùwá kí wọ́n ṣe tàwáfù ní Nàìjíríà bí Nàìjà ṣe tó pẹ́lẹ́ka ẹ̀ ìlú Ìlọrin ni Káàbà gbogbo ọ̀la kéwù là ń jẹ́ jẹ́ nílọrin ìlú fọkànbalẹ̀ tó yàtọ̀ kéré àlìmí. jẹ̀nà tùdú ní. àwọn sọ́wọ́dì wọ́n ìjọra wa mú àwọn àjẹ́ wọ́n ń ṣe ẹ̀wọ̀n ìjọra náà gbà ìwọ́dẹ̀ máa ná kálí kan tí wọ́n lè sá máa pariwo ìlú Ìlọrin ọ̀la kéwù là ń jẹ́ nílọrin o ìlú fọkànbalẹ̀ tó yàtọ̀ gèrè àlìmí jẹ̀nà tùdú ní. ìṣẹ́jú kààbọ̀ ó kù ìṣẹ́jú méjì àbọ̀. Anzi. kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run èmi ń bẹ̀ ọ́. kó dùn kó pọ̀ kó pẹ́ mo ń bẹ̀ Olúwa. bí ti bàbá wa ṣeun Kàmálì mú fún ti Ìlọrí. kó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run èmi ń bẹ̀ ọ́. kó dùn kó pọ̀ kó pẹ́ mo ń bẹ̀ Olúwa. bí ti bàbá wa ṣeun Kàmálì. Amiru ọlọ́run dákun dáyín lágbà bí tàlájí àgbà kẹ́ẹ̀dàgbà lágbà kẹ́ má dàgbà ya. torí Yorùbá ní bẹ́yẹn bá dàgbà àtúndọ̀ ọmọdé àṣàgbàlagbà tí ó ní mímọ́ bí Yorùbá ò sọ. irú àgbàlagbà Ṣeun Kàmálì lèmi fi tọrọ. Kẹ́ lówó kẹ́bí máa lé máa pẹ̀lú àlàáfíà o. Ẹ̀mí gígùn kó tún ṣe fún yín, òun ní sọ̀yà. Ọlọ́run dákun sóre fún yín, kó yọ̀ká lẹ́nu. Amiru Jésù títí bàbá wa Ṣeun Kàmálì. Mú fún tí Ìlọrin. Ó di ìṣẹ́jú mẹ́ta wá kẹyọ̀ kan. Tọ́. Zerigi ngoma ọba mẹ́wàá ìgbà mẹ́wàá sóhun lónílé ayé àsìkò Amiru Jésù rẹ̀ ṣe bóun làwa ń lò lọ alá la ilaha illallah Muhammadu Rasulullah la ilaha illallah Muhammadu Rasulullah la ilaha illallah Muhammadu Rasulullah. Uzuri
ثم شمالا انظري يمينا ثم شمالا ما مثل الشيخ ألفا صلاتي بمالي ألفا بمالي ألفا ألفا صلاتي Salati Shaykhuna Alufa Salati Shaykhuna Allah Akbar. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد الفاتح سليمان وكل قناة سليمان سبقنا سر العاقب العاقب والعادي إلى صراطك المستقيم وعلى آله يكون قدر والقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. برهام يا برندا بدر دجى شمس الهدى روح الورى فالكدا مكيس كن مسنبي سنو ماما مقبي وشيخ إبراهيم أيس tó jẹ́ ibùdó ọ̀rẹ́ Ọlọ́run ọba ìwọ ìmọ́lẹ̀ òṣùpá nínú òkùnkùn ayé ìwọ oòrùn tí ń tàn ìmọ́lẹ̀ ìwọ tó jẹ́ ẹ̀mí ayé ìwọ tó jẹ́ idà apani lórí àwọn ọ̀tá gbogbo ìwọ ni Sheikh Ibrahim أيس ìwọ Sheikh Ibrahim tó ń yọ ní kúrò nínú ibùdó ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ òun bàbá rere yàmúlẹ̀ rábì tó rábì rọ̀jì bá wọn tọ́ka tùbí wàzẹ́jì wàtẹ́jọ́nùbí iná hàdìlì mọ́lùkù tùbí mọ̀nàláhù náà lọ́lùmọ́nà wàfẹ́tàkù kú lọ́lọ́kànà ibi àrọ̀jì kọ́lọ́kànà àbùsùrì bí náà lọ́mọ́tìlábì kúlùbí kọ́tí dáná bàdàdọ́nà lè wọ́rẹ̀dà fìkàfìhì barúnàdà yàmú sùmọ́ni jìbtùbí làkọ́dúrà kan kú lọ́lùmọ́kàm ìtọ́sọ̀rọ̀ غين لفكم لكوني جد الكرام أبي بيازن النبي وقد غباه مصطفى كل الخطاء والتفا به أدوه جفا أكريم بهذا الكتب والله لا يعرفه إلا الله وده والمؤمنين حبه طهر في مسبي فيا ما غزال المتقي يا بيبي برخة منكي يا فوز فقدوكي سراكي داو منقبي tó jẹrẹ nípa ìbẹ̀rù Ọlọ́run ọba tó jẹ́ olólùfẹ́ Sheikh Ibrahim ẹni mímọ́ kú oríire bí ó sì fọ́ lọ́wọ́ àbúrò ayé dìrọ̀mọ́ Sheikh Ibrahim dìrọ̀mọ́ Gawsu Samani Sheikh Ibrahim Kaula Seriki Ngoma 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 Samani Ngoma ọba mẹ́wàá ìgbà mẹ́wàá lónìí ilé ayé àsìkò ṣe wọ́n bá bọ̀ ṣẹ́bọ̀
هيا صلاتي هيا سر الحقيقة يا صلاتي هيا سر النجاة للأنام هيا فيض العلوم يا صلاتي يا لا شمائل زيلوني ننصر محمد بايوني يا لا شمائل زيلوني ناصر محمد عيوني يا لا صفا والإرفاني أهل ديار سماني على القريب سماني سلوني بأهل الجيلان بأحمد شيخ صلاتي بأحمد شيخ صلاتي سكيا بذاتي لذاتي سكيا بغير الآلات إلهي بسيد الجيلان بأحمد شيخ صلاتي أبو الإله فتياتي مرسلاتي مؤمناتي بالأولياء الرباني روح الشمائل أفريقيا ماجد تقاتل أمريكا بشهاب الرصد في أفريقيا صريحة سر الرحمن ما زال قلبي لبيك ما زال قلبي لبيك 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 صادق ما زال قلبي لبيك 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 صادق تزل شواغلي بهواك صديقي فارس ميداني يحيى صلاتي خادمكم يحيى صلاتي خادمكم من مشربكم من مذهبكم من مشربكم من مذهبكم ناويت وعي فيدتكم دوام بسيد الجيش لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين صلاتي وتسليمي وأزكى تحيتي على المصطفى المختار خير البرية صلاتي وتسليمي أكرمكم الله وأزكى تحياتي على المصطفى المختار خير البرية ربي قد علمت أهلا وسهلا بالذي قد كان مني حياكم الله من ذنوب ومعاصي إن نفسي قررتني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف عني يا إلهي فاعف
فاعف عني ربي إني قد علمت بالذي قد كان مني من ذنوب ومعاصي إن نفسي ضررتني يا إلهي فاعف عني عفوك اللهم عني خير شيء أتمنى وإذا لم ترد عني خاب ظني في رجائي فلنفسي لا تكلني ليتني كنت جمادا أو نباتا أو ترابا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا مطلقا أو حيوانا لم أكن إنسان مكلف ليت أمي لم تجلدني أنت من قد كنت حقا في جميع المذنبين ادعوني لا تدعو غيري في خلاء وجلاء في سواد الليل ادعو وأنا رب المجيب ادعوني أبني تأجيني يا إلهي أصيت أو قصرت بالعبادة ولقد كنت أضعت في أحب الأمر هجرة هو تصديق بها الله فارضى غيرك في شهادة فارضى عني يا إلهي ليتني كنت جمادا أو نباتا أو ترابا مطلقا أو حيوانا لم أكن إنسان مكلف ليت أمي لم تلدني يا إلهي فاعف عني فاعف عني ẹ dákun ọlọ́run ló tóbi Allahu akbar kabira. tó bá yẹ pé níta olóko bàbá aláàmì àgbà bàbá wa Ahmed Ayakumullah. bójú ti rọ̀ tó yìí náà ẹ wo bí ìta ò ti gbé èrò tó bá yẹ pé ọlọ́run ní mbẹ lábẹ́ rẹ̀ ẹ dákun ẹ bá ń kí bò sí ọlọ́run Allahu akbar. ìkẹ́ ọlọ́run ọlọ́run orí àjẹjẹ tán ọlọ́run ọlọ́run bá mo bá nàbí wa Muhammad Sallallahu alayhi wa sallam. mo kí bàbá wa àlífà àgbà fún gbogbo tí ń jẹ́ Tìjàníyà ní Kwara State Adamallahu hayatahu. bàbá wa Kẹ́yẹdé Adamallahu hayatahu. ọlọ́mọsàjárí yín pé Amin. mo kí àfa mi tó wọlé wàlíyé ọlọ́run Ayakumullah. àṣeyà Dáúdù inna ja'alnaka khalifatan fil ardi Ya Daudu. bàbá Ya Daudu. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Ya Daudu. kéèyàn máa bọ̀ kí malẹ̀ ọlọ́run kọ́ máa ṣẹ́ gbogbo ojú Inna jalinaka khalifatan fil ardi. ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ Ayakumullah. ọlọ́run tó fi ń kẹwàá ní Markaz àti níbi Kàdìríyà ọlọ́run nígbà yín lọ́wọ́ wa láéláé Amin. ẹni ọba sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà Amin ya Allah. mo wá parí kíkì mi sọ́dọ̀ bàbá àgbà wọlé àgbà bàbá lọ́tẹ̀ Ayakumullah. ẹ dákun ẹ bá ń kí bò sí Ṣéhù Karamakumullah. bẹ́ẹ̀ ọba bàbí tí rí rèé Alhamdulillah. mo wá kí o ní nǹkan tóní Alhaji wa Ahmed ọlọ́wọ́ wọlé alukur'an ọlọ́wọ́ ní sẹ́lẹ̀ yìí láti máa fún yín Amin. ẹni ọba sàmì dáadáa yóò rí bẹ́ẹ̀ fóun náà Amin ya Allah. mo kí ọmọ ẹ̀yà mi sáwùsù kòló Adamallahu hayatahu. mo kí yín púpọ̀ kò sí tí mo fẹ́ fi sọ̀rọ̀ mo wá kí bàbá wa Ayédè
أدام الله حياته ẹ dákun ẹ bá àdámà bàbá. أدام الله حياته àwọn kan Ìbàdàn kan ní ọlọ́run tó fi ń kẹ́ wa ọlọ́run nígbà yín lọ́wọ́ wa. آمين ọ̀dà kéèyàn máa ṣe dáadáa. الله bàbá wa tí mo kọ́kọ́ rí mi fọ́tò tí wọ́n ti lọ ọ̀dọ̀ ọlọ́run. حياكم الله ọkùnrin ọlọ́run bá àbárí mọ́kọ́. bàbá wa Mustapha Ilero. رضي الله تعالى عنه tọ́lá ní a'udhu billahi minash shaitani rajim. bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم minal mu'minina rijalun. من المؤمنين رجال صدقوا ما عاهدوا عليه ma adullaha alayhi. ما عاهدوا الله عليه فمنهم من قضى نهبه ومنهم من ينتظر ومنهم من قضى نهبه ومنهم مقتصد wa minhum man yantadiru. ومنهم من ينتظر وما بدلوا تبديلا. bàbá wa Mustapha Ilero wàlíyé ọlọ́run tó tẹ́ sára àwọn ẹni ọlọ́run. رضي الله عنه. mo rántí njọ́ tí wọ́n dájá ọ̀rọ̀ alẹ́ tí wọ́n kọ sí bíbá yìí ìtì ń jẹjẹ ọ̀rọ̀ Jam'iyatu Ibadur Rahmani حياكم الله. wa Ibadur Rahmani. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. kani àmà wídà kọ́ máa wù ní ṣe bàbá wa Mustapha Ilero ni الله. wọn ò wá gbàgbé ìpìlẹ̀ tí wọ́n fi sọ Jam'iyatu Ibadur Rahmani حياكم ó الله. kọ bàbá wa lọ́tẹ̀. عباد الرحمن الذين يمشون على الأرض هونا Allah. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. tí wọ́n bá wọ̀lú Ìlọrin wọ́n lè kó mọ́tò àádọ́ta kí wọ́n kó wọ̀lú Ìlọrin الله. tí wọ́n fi ń gbé àmáwí tí wọ́n fi ń gbé ìga حياكم الله. wípé àmáwí ọmọ wùyàn bàbá wa Mustapha Ilero ni. عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. àwọn mẹ́ta ni wọ́n dá alẹ́ ńjọ́ náà أكرمكم الله. tí bàbá wa Ahmadu Tóní ti ń sì kẹta wọn حياكم àwọn الله. méjì ti kọjá lọ sọ́dọ̀ Ọlọ́run ọwọ́ kẹyìn nìkan. أكرمكم الله. àwọn afásitì yìí ṣàdúrà fún bàbá wa Mustapha Ilero Mustapha Ilero Mustapha Al-Hamawi. Mustapha Ali Ilero Mustapha Ali Mustapha Allah. Ali Hamawi Mustapha Ali Hamawi Mustapha Ali Hamawi Mustapha Ahmadu Sheikh Hamawi Ahmadu Sheikh Hamawi Ahmadu Sheikh Hamawi Ahmadu Sheikh Hamawi
rẹ̀ kọ́ bá kí bó ń ṣe ọlọ́run dáadáa. Allahu akbar kabira. ọlọ́run wá ṣe bàbá wa Ahmadu kù wọ́n wá ń jẹ́ mà ẹni ọ̀dà àmáwí lẹ̀ Ahmadu ní jẹ́ Ayyakumullah. ẹni tí bàbá wa gbowó lọ́wọ́ rẹ̀ Ahmadu fàgbà ní jẹ́ Akramakumullah. ẹ dákun ẹ bá kí bó ṣe ṣe o Ayyakumullah. ẹ̀yin kan tẹ wá gbowó Ahmadu Ayyakumullah. èmi tí mo wá ṣe wá sí lálẹ́ yìí babaláwo Ahmadu ni Ayyakumullah. ṣe Ahmadu Ahmadu. Ali Amawi Ahmadu Ahmadu 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 Ali Amawi. ẹ̀rí gbẹ́lẹ́lẹ́ yìí nígbà mo ti rí inú píkṣọ̀ pé àfa mi náà ń bọ̀ wáyà yìí lálẹ́ yìí Ayyakumullah. mo ti ní tọ̀ èmi ò bomi wọ́lẹ̀ ni Akramakumullah. nítorí Ìlọrin burú púpọ̀ wọ́n máa fi nǹkan ọmọ wọ́n máa fi wé nǹkan ni Akramakumullah. kébi àtètè jẹ́ kí gbogbo kálukú ọmọ pé àfa mi ní ń bọ̀ wáyà yìí Ayyakumullah. èmi náà wá kéwú ni Akramakumullah. àmọ́ àlẹ́ iná olùyà aláì. Ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu Allah. wa kanu yattaquna Naam. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ẹ dákun gbogbo ẹ̀yin àmọ́ wí látòkè délẹ̀ ẹ má gbàgbé iṣẹ́ yín pẹ̀lú ọlọ́run حياكم الله. iṣẹ́ yín ọjọ́ ti kàdíríyà ẹ má ṣiṣẹ́ nítorí tọ́lọ́hún ọba ni ẹ kì í fi wápò ọlọ́run wọ́n ṣàdéhùn fún gbogbo ẹni ọba ṣe bẹ́ẹ̀. ألا إن أولياء الله bàbá wo bàbá lọ́tẹ̀ tó mú àmọ́ wíwọ nàìjíríà a rí ìpẹ́ni ọlọ́run ni wọ́n إن أولياء الله wọ́n ṣiṣẹ́ nítorí ọlọ́run wọ́n para mọ́. إن أولياء الله fúnra ara ọlọ́run ló wá fi wọ́n hàn sí gbogbo ayé. إن أولياء الله mo gbọ́ pé bàbá wa Ibrahim Niyas رحمه الله تعالى ẹ sì kíbo sí Niyas o أيام ìjọ tí wọ́n wọ nàìjíríà tí wọ́n wá bọ̀ sílùú Ìlọrin mo wá gbọ́ nínú tàgbẹ́ wa dọ̀tẹ́ bàbá wa bọ́ọ̀lẹ̀ pé ìmọ̀lẹ̀ kan ń bẹ̀ lọ́kàn yìí حياكم الله. ìgbọ́dọ̀ dá kọjá لا إله. ẹ dákun ẹni ọlọ́run bá mi lára rẹ̀ kọ́ bá kíbo sí ọlọ́run. إن أولياء الله Maulana Sheikh Ibrahim Niyas رحمه ń الله. bọ́lẹ̀ mi mọ́tò tó dúró bàbá ọ̀tẹ́ ti rí nínú ilé لا إله إلا الله. ọ̀tẹ́ ń jọ abálẹ̀ ọ̀tẹ́ ó lo gbogbo ohun rẹ̀ ń jọ náà lọ́hùn. حياكم ipe الله. bàbá mi ọ̀tẹ́ ẹ̀gbọ́n àfa Sàláàtì ọ̀tẹ́ ń gan ni wọ́n lò. حياكم الله. bàbá wa bá wá jáde nù ilé bí ẹni títí retí pé wàlí ọlọ́run kan bọ̀ wá wọ́n bá ṣe kò ń gé ara wọn. قلوب الأولياء عيون يرى من لا تراه المبصرون يرى من لا تراه المبصرون. ẹ rí i pé gbogbo àwa elétò àti rásìkò láre púpọ̀ àmójó ntòsí níbẹ̀ lọ́pọ̀ الله. gẹ́gẹ́ bí ọmọ kéwú tó bá ìdíra àfa rẹ̀ tó sì fẹ́ lálùbáríkà àti bí wọ́n ti ń kéwú kó kì í bá pò kó jẹ́ kí gbogbo ayé ọmọ pé àfa àwọn dé
حياكم الله káfá mi lè bá lásìkò lò أكرمكم kébì الله náà lè bá kẹ́kọ̀ọ́ àlá. إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون Allahu akbar ẹ dákun ẹ máa gbé títò bí fún Ọlọ́run. آمنوا وكانوا يتقون Anakumullah. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. ẹ rí bí gbogbo àwọn àfáà rere bí wọ́n ti máa wí fọ́ máa kéwú tí wọ́n bá fẹ́ jẹ́ lálùbáríkà nù ni. حياكم الله bàbá wa ní kí n túra lẹ̀ dáadáa. كرمكم gẹ́gẹ́ bá àlejò tí máa sọ fún bónílé tí máa sọ fún àlejò pé ẹ jẹ gbogbo oúnjẹ yìí tán ni o ẹ má jẹ nǹkan kan kù ń bẹ́ o. حياكم الله àlejò tó bá nílò àkáyìn ni wọ́n á máa pé èèyàn máa ń jẹ mọ́sálẹ̀ tí etí ni àìbù jẹ láàrin. أكرمكم الله subhana rabbika رب rabbil العزة izzati. عما يصفون وسلام على المرسلين والحمد لله يا إلهي فاعف عني يا إلهي